The following appointments have been approved by the Governor of Ondo State, His Excellency Honorable Lucky Orimisan Ayedatiwa. 1. Mr. Ebenezer Adeniyan, yes, as Chief Press Secretary to the Governor. 2. Mr. Smart Omodunbi Jr., Special Assistant to the Governor on Political Matter. Mr. Abiri Sunday Olugbenga as Special Assistant to the Governor on New Media. Ms. Motunrayo Oyedele, Special Assistant to the Governor on Photography. Dr. Temetayo Iperepolu, Special Assistant to the Governor on Domestics and Government House. And the appointment take immediate effect. Signed by Deputy Chief of Staff to the Governor on 27/12/2023. Gẹ́gẹ́ bí ròyìn yẹn gẹ́gẹ́ bó ṣe lọ ó nìyẹn. Tó túmọ̀ sí pé lẹ́nu bíi wákàtí díẹ̀ tí gómìnà Lucky Orimisan Ayedatiwa tó gba agbára ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo, ó ti kéde ìyànsípò àwọn ènìyàn 5 nínú ìṣèjọba rẹ̀ tí wọ́n jọ máa ṣiṣẹ́. Fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ẹ jẹ́ ká máa wo ibi tí fíìmù yẹn ń lọ. Ìyẹn fíìmù ìṣèjọba Lucky Orimisan Ayedatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Kí ni Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Kì í ṣe ìròyìn mọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ ó dolóògbé, ìyẹn gómìnà Rotimi Akeredolu, ó ti dágbére fáyé, ó ti káyé pé ó dìgbò òsè, ó ti jẹ́ pé Ọlọ́run adẹ́dàá rẹ̀ lẹ́yìn àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ibi tá a wá ń lọ òun náà ni pé kí n tó lọ bí tí mò ń lọ, orúkọ tèmi ò yí padà o, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Otasansan làwọn èèyàn ń pè mí, ìnàjú ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Níbi tá a lọ òun náà ni àsìkò tí wọ́n búra fún ẹni tó ń délé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí í ṣe igbákejì Akeredolu. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé ayé, ẹ jẹ́ mọ̀ yìí pé kò tó wákàtí 10 ṣá tí ìròyìn gbé wípé gómìnà Rotimi Akeredolu ìpọ́dágbére fáyé, tí wọ́n fi ṣe ìbúra fún Lucky Ayedatiwa tó wà ní ipò igbákejì gómìnà tẹ́lẹ̀, tí wọ́n sì búra fún un gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Léyìí tó túmọ̀ sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí o, gómìnà ìpínlẹ̀ Ondo ò ní Lucky Ayedatiwa. Lé òtítọ́ àti lódodo, bó ṣe tọ́ lábẹ́ òfin, bó ṣe yẹ lábẹ́ òfin ò ní wọ́n ṣe yẹn, àkọ́ndẹ́mọ̀ ẹ̀. Ṣùgbọ́n kọ́mọ jẹ́ wàásí kọ́mọ ṣe kí ni, kọ́mọ jẹ́ wàásí fún gbogbo alágbára
kó máa jẹ́ wàásí fún gbogbo ẹni tó bá wà nípò, kó máa jẹ́ wàásí fún gbogbo ẹ̀dá ọmọnìyàn wípé ó wà ń bẹ̀ láyé fi ń pè ọ́ tó o bá sí mọ́ wọn pẹ̀lú míì. A wà nú ayé láyé fi ń pè wá ní tá à ń jẹ́, ọ wà nú ayé láyé fi ń pè ọ́ ní nǹkan tó ń jẹ́. Tí n bá sínú ayé mọ́, ayé ó pẹ̀lú míì ní tí mò ń jẹ́. Tí wọn náà bá sínú ayé mọ́, ayé ó pẹ̀lú míì. Bá a sì fi ipò lẹ̀, ipò ó fi wá sílẹ̀ lọ́jọ́ kan. Ó lágbára o. Ó ṣe kí ni? Ó lágbára sáyọ̀ náà nìyẹn. Tó tún wá jẹ́ ìyàlẹ́nu, tó tún jẹ́ bí kàyéfì nínú ikú Rótìmí Akeredolu nípínlẹ̀ Ondo àti bí wọ́n ṣe búra fún Lucky Ayedatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo tuntun. Kàyéfì bẹ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe ìbúra fún Lucky Ayedatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo tuntun, òun náà ni àwọn political appointees kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ondo òun ni wọ́n ti ń kọ̀wé fi ipò sílẹ̀ páwọn ò sí mọ́. Lára àwọn tí wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ páwọn ò sí mọ́, páwọn ò bá ìjọba Ayedatiwa ṣe, òun láti rí Chief Press Secretary sí gómìnà Rótìmí Akeredolu àtàwọn SA bíi mẹ́ta míì òun ni wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ páwọn ò sí mọ́. Èèyàn ń sọ wípé wọ́n lóyà sí ọ̀gá wọn tó dolóògbé ni, ìyẹn Rótìmí Akeredolu. Àwọn kan ní bí wọn ò wulẹ̀ kọ̀wé fipò sílẹ̀ gan wípé gómìnà tuntun Lucky Ayedatiwa yóò wulẹ̀ gbá wọn dànù, yóò yan àwọn míì. Lọ́gán tí àwọn náà dẹ̀ kọ ìwé páwọn ò sí mọ́, páwọn ò bá ìjọba Lucky Ayedatiwa ṣe, òun náà ni Lucky Ayedatiwa gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí lòun náà ti kéde ìyànsípò àwọn míì tí wọ́n máa rọ́pò àwọn tó kọ̀wé fipò sílẹ̀ páwọn ò sí mọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi léde, wọ́n ní ìyẹn tí Lucky Ayedatiwa tó fi léde, wọ́n ní title press statement yẹn rèé o: appointment of political aides by the Governor of Ondo State, His Excellency Honourable Lucky Ayedatiwa. The following appointments have been approved by the Governor of Ondo State, His Excellency Honourable Lucky Ayedatiwa. 1. Mr. Ebenezer Adeniyan, yes, as Chief Press Secretary to the Governor. 2. Mr. Smart Omodunbi Jr., Special Assistant to the Governor on Political Matter. Mr. Abiri Sunday Olugbenga as Special Assistant to the Governor on New Media. Ms. Motunrayo Oyedele, Special Assistant to the Governor on Photography. Dr. Temitayo Iperepolu, Special Assistant to the Governor on Domestics and Government House. The appointment take immediate effect. Signed by Deputy Chief of Staff to the Governor on 27/12/2023.
gẹ́gẹ́ bí ìròyìn yẹn gẹ́gẹ́ bó ṣe lọ ó nìyẹn tó túmọ̀ sí pé lẹ́nu bíi wákàtí díẹ̀ tí gómìnà Lucky Orímisàn Ayédatiwa tó gba agbára ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo ó ti kéde ìyànsípò àwọn ènìyàn 5 nínú ìṣèjọba rẹ̀ tí wọ́n jọ máa ṣiṣẹ́. Fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ẹ jẹ́ ká máa wo ibi tí fíìmù yẹn ń lọ. Ìyẹn fíìmù ìṣèjọba Lucky Orímisàn Ayédatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Kí ni ẹ̀yin rí sí bí àwọn kan bí wọ́n ṣe ń kọ ìwé fipò sílẹ̀ páwọn bá ìjọba Lucky Ayédatiwa ṣe, àti bí gómìnà náà bó náà ṣe ń sáré yan àwọn ènìyàn sípò lẹ́nu àsìkò péréte tó déjọba? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí eléyìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.